ẹ jẹ́ kó tún fún ààrẹ, ẹ jẹ́ kó tún fún ààrẹ, ẹ jẹ́ kó tún fún ààrẹ. Yọ jáde. Yọ jáde. Àwọn ará ìlú Ìbàdàn ti ké gbàjarè síta, wọ́n ti pariwo síta lórí bí àwọn kan ṣe ń wọnú ìlú náà wá láti wá máa dẹ́mi àwọn èèyàn légbodò tí wọ́n sì ń gé ẹ̀yà ara èèyàn tà láì ṣe ẹran. Wọ́n ní ọjọ́ gbogbo ń tolè, ṣùgbọ́n ọjọ́ kan ní tolóhun. Ọwọ́ pálábá arákùnrin kan mà ló ségi níbi ọwọ́ àwọn ará àdúgbò ṣe tẹ arákùnrin náà tórúkọ rẹ̀ ń jẹ́ Músá nígbà tí àwọn èèyàn kan ní agbègbè Amúlòkó nílùú Ìbàdàn ká orí èèyàn tútù mọ́ ọ lọ́wọ́. Ó ṣojú mi kòró tó bá oníròyìn sọ̀rọ̀ sọ wípé orí èèyàn náà ló jẹ́ ti obìnrin kan tí wọn kò dámọ̀. Àwọn oṣojú mi kòró ọ̀hún ní àwọn kẹ́fí Músá bí ó ṣe ń rìn kiri ní àdúgbò náà tí ìrìn rẹ̀ sì mú ìfura dání àti wípé ó gbé àpò lọ́wọ́ bí àwọn tí wọ́n jẹ́ ṣarinṣarin ni tí wọ́n sì lọ bíi pé kí ló gbé lọ́wọ́, kí ló ń wá àti wípé kí ni àwọn nǹkan tó ti ṣà àwọn fẹ́rẹ̀ látàrí bó ṣe jẹ́ pé àwọn ṣarinṣarin ti ń ṣọṣẹ́ púpọ̀ ní agbègbè náà. Músá, ẹni tó gbé àpò kan dání tó fi kọ́, ni wọ́n ní kó tú àpò náà tó sì jẹ́ wípé nǹkan ìyàlẹ́nu ni o. Nígbà tó tú àpò náà, orí èèyàn ni wọ́n bá ń bẹ̀ nínú fọ́nrán ọ̀hún tó lu síta lórí ayélujára, léyìí tó jẹ́ pé ó ti kálékáko tó ṣe àfihàn bí Músá ṣe ń tú àpò náà tó sì gbé orí èèyàn náà jáde nígbà tí ọwọ́ ikọ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ ní agbègbè náà tẹ̀ ẹ́. Músá jẹ́wọ́ wípé òun jẹ́ ọmọ ikọ̀ ẹgbẹ́ kan tó ń ṣe káràkátà ẹ̀yà ara èèyàn. Ẹ̀wẹ̀, bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti fa Músá lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ fún ìwádìí, ó jẹ́ kó di mímọ̀ wípé ìgbà àkọ́kọ́ kọ́ rèé tí òun yóò hùrú ìwà yìí, ó fẹ́ tó ìgbà kejì àti wípé òwò káràkátà ẹ̀yà ara èèyàn òun ni òun máa ń ṣe. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́, Adéwálé Ọ̀ṣífẹ̀sọ, nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, ṣàlàyé pé ọwọ́ ti tẹ èèyàn méjì báyìí tí iléeṣẹ́ ọlọ́pàá sì ti ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Ó ní ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí tí àwọn méjèèjì sì ti ń ran iṣẹ́ ìwádìí lọ́wọ́. Tẹ́ ẹ bá gbàgbé wípé ní bí oṣù díẹ̀ ní ọwọ́ tẹ àwọn mẹ́ta kan nílùú Ìbàdàn kan náà pẹ̀lú orí èèyàn, léyìí tó jẹ́ pé àdúgbò kan nílùú Ìbàdàn tí wọ́n ń pè ní àdúgbò Mọ́níyà ni wọ́n sọ pé àwọn afurasí yìí ti gé orí ọkùnrin ọ̀hún tó jẹ́ òṣìṣẹ́ wọnlẹ̀wọnlẹ̀ tá a mọ̀ sí sọ̀víọ̀. Ìyàlẹ́nu ló tún jẹ́ fún àwọn èèyàn nígbà tí iná ńlá kan ṣẹ́yọ nílé afurasí kan tí wọ́n bá ẹ̀yà ara lọ́wọ́ wọn. Taofeek Ọlálékan, ẹni tó wà ní àhámọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú àwọn afurasí méjì mìíràn lórí ẹ̀sùn wípé wọ́n bá orí èèyàn lọ́wọ́ wọn. Gbogbo wọn pátá ló ti wà ní àtìmọ́lé, ṣùgbọ́n ohun tó yani lẹ́nu jù tó sì dùnni jọjọ ni wípé ìlú Ìbàdàn ni àwọn tí wọ́n jẹ́ ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ yìí ni wọ́n fi ṣe ibùgbé tí wọ́n sì ń pa àwọn èèyàn tí wọ́n ń dẹ̀mí àwọn èèyàn légbodò tí wọ́n ń gé ẹ̀yà ara wọn lọ́tà lówó pọ̀ǹtọ̀. Wàyí o, ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ̀ wọ́n. Bákan náà ni àwọn tí wọ́n jẹ́ ẹ̀yà Yorùbá láwọn ilẹ̀ Káàárọ̀-o-jíire ti bẹ̀rẹ̀ sí máa fi gbé ta o lórí bí àwọn tí wọ́n ń pirọrọ wípé àwọn jẹ́ ṣarinṣarin ṣe ń pirọrọ tí wọ́n sì ń dẹ̀mí àwọn èèyàn légbodò láìmọ̀ pé iṣẹ́ ẹbí ni wọ́n fi àwọn àpò èyí tí wọ́n ń gbé dání náà ṣe. Òtítọ́ àwọn ìlú mẹ́ta tí àwọn atiláwí yìí tí wọ́n ń pera wọn ní ṣarinṣarin ọ̀hún ti ṣọṣẹ́. Láwọn ibì kan, odidi ọmọ ni ọ̀kan lára àwọn tí wọ́n sọ pé àwọn jẹ́ ṣarinṣarin yìí jí gbé o. Ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ ikọ̀ elétò ààbò abẹ́lé bíi fìjìláńtẹ́, àmọ̀tẹ́kùn àti àwọn ikọ̀ elétò ààbò míì tí wọ́n jẹ́ kí àṣírí wọn máa tú ní gbogbo ìgbà. Ìlú Ìbàdàn báyìí ti wá di ohun tí èèyàn ń ṣe pẹ̀lẹ́ téèyàn sì ń fura bí èèyàn bá rìn látàrí wípé Músá tún jẹ́wọ́ wípé òun nìkan kọ́ lòun wà ládùúgbò náà nítorí pé àwọn fọ́n káàkiri láti máa lọ wá jíjẹ mímu nígbà tí wọ́n bi í léèrè wípé
báwo ni wọ́n ṣe ń ta àwọn ẹ̀yà ara èyí tí wọ́n ń gé náà. Ó ṣàlàyé pé ó ní àwọn tí àwọn máa ń tà á fún tí wọ́n sì máa ń lò ó fún ètùtù ọlá. Olúwarẹ̀mílẹ́kùn Elégbèdé ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ ìkànnì Yorùbá Gidi TV. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó, bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́, kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí? Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú Olórílẹ̀ méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé. Níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.